Reverend Ezekiel Dakomo jáde ó ní pé póun ló ń kígbe sókè pé kí àwọn ìjọba orílẹ̀-èdè United States ìyún ààrẹ Donald Trump kó wá ran àwọn lọ́wọ́ torí ìpakúpa táwọn afẹ̀míṣòfò tí wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì nípínlẹ̀ Plateau ó ti tó gẹ́ pé ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn bó ṣe ń jó church ni wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa tó dẹ̀ ń claim pé Christian genocide wà lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ ìgbà táwọn ìjọba orílẹ̀‐èdè Amẹ́ríkà ó fi wá rán àwọn ọmọ ológun padà wá sórílẹ̀‐èdè Nàìjíríà ń bì wọ́n accuse Nuhu Ribadu wípé ṣe ló divert gbogbo àwọn ọmọ ológun yẹn lọ sáwọn Muslim dominated states lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kò kàn tiẹ̀ darí àwọn ọmọ ológun Amẹ́ríkà kankan wá sí ìpínlẹ̀ Plateau arabi tí ń wò wọn kí ni nǹkan tẹ̀rí sọ̀rọ̀ yìí. Olóòtú nǹkan tí mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ ní pé kì í ṣe rẹ́bẹ̀ yẹn ló pe àwọn Amẹ́ríkà wá sí orílẹ̀-èdè Nàìjíríà o. We have a social world. This world is just a small world. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí ni wọ́n rí káàkiri àgbáyé. Àwọn èèyàn tó wà lórí social media wọ́n sọ oríṣiríṣi bí àwọn èèyàn ṣe ń kú lónìí wọ́n ṣe ń kú lọ́la. Kì í ṣe òun ló pè wọ́n wá. Amẹ́ríkà ti study ẹ̀. Tẹ́ bá wo ní ayé ìgbà Obama. Yes. There was this complaint too nípa ọ̀rọ̀ wọ́n ń pa Christian wọ́n ń pa Mùsùlùmí. Christian genocide. Christiani ni èmi. Táwa máa sọ bí tí ọ̀rọ̀ wà. Wọ́n ń pa àwọn Christiani náà o. Ṣùgbọ́n Mùsùlùmí tó pa pọ̀. Ju àwọn Christiani lọ. Tẹ́ bá wo ibi the epic of the theatre of this crime is in Borno. That is Maiduguri, Borno State, Sokoto, Zamfara, Kwara, Niger. Kwara is we are just getting there now. Kò sẹ́ni tó gbàdúrà fún o. Whatever wo bí tí àwọn ọmọ ogun wa tó ti ń ju àdó ìbọn olóró tó ti ń pa àwọn èèyàn jù. Àwọn northern core Muslim states ni. Mo fẹ́ ká máa put sentiment pé the Christian genocide. A lot of people have been killed. Kò sẹ́ni tó gbàdúrà pé kó pa ọ̀pọ̀ nínú àwọn èèyàn wọn. Ṣùgbọ́n kan wà tẹ́ sọ tí mo fẹ́ ká ṣàkíyèsí. Ó ní pé tí ìjọba Amẹ́ríkà bá lọ síbì kan kì í ṣe state yẹn ló wọ́n máa dictate fún wọn fẹ́ ṣe. Nínú Yorùbá dùn ò lè sọ fún wọn pé ibi báyìí kan lọ ibi báyìí wọn. Àwọn ní èròjà ṣé yẹ kó wọ́n jẹ kó ẹ̀wọ̀n kan máa fi ju àdó olóró láti ìlú Ghana wá sí orílẹ̀-èdè Sokoto sí ìpínlẹ̀ Sokoto ibi tí everybody believe pé gbogbo tí wọ́n ti kọ́kọ́ concentrate sí ni Borno, Maiduguri, Zamfara but àwọn rí jù wá lọ. Wọ́n rí jù wá lọ. Wọ́n ní they can be in America wọ́n lè máa wọnú yàrá yìí. Wọ́n mọ ibi tí gbogbo wọn ti gather sí in their thousands. Tó ti ń plan wípé ọjọ́ Christmas Eve làwọn máa lọ attack táwọn máa lọ pa àwọn èèyàn tó pọ̀ both Christian and Muslim. Ọ̀pọ̀lọpọ̀ attack tó ń ṣe ní ọjọ́ Christmas báyìí a lot of people sọ wípé àárí dead body kankan àáròkùn kankan tó sùn because àwọn empty grounds làwọn footages tá à ń rí fún àwọn missiles tó lọ jù yẹn àwọn empty ground náà jù sí nínú oko àwọn èèyàn níbi tó ń gbin wọ́n ṣò bí táwọn èèyàn ti jóná tẹ̀gbọ́n nípa ẹ bá fọ́lò ẹ máa rí fídíò bí tí àwọn èèyàn ti jóná àwọn aráàlú lúgọ wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn pé àwọn èèyàn ẹ mọ̀ pé nǹkan tó ń ṣàwọn èèyàn wa ni pé ìbẹ̀rù bojo láti máa sọ wípé àwọn rí àwọn agbésùnmọ̀mí níbẹ̀ ìjọba ojú ìjọba ò lè rí gbogbo everywhere àwọn aráàlú la ní láti sọ wípé àti kófìrí báwo lè ṣe ń rìn báyìí àwọn èèyàn tó ń tẹ bá rí èèyàn 20, 30 tó wà lórí ọ̀kadà ẹ sọ fáwọn àgbègbè wọ́n tẹ́ bá dẹ̀ wo orílẹ̀-èdè wa ó tóbi o. Mo lọ sí àdúgbò kan nínú Ìdó níbi tí church mi ta ní oko sí Olóòtú ẹ̀rù kan bà mí pé tó bá mú ìyàn mọ́lẹ̀ nígbà Ìdó nílùú Ìbàdàn ni mò ń sọ yìí o nítòsí ọ̀dọ̀ wa báyìí kò sí nẹ́tíwọ̀kì dáadáa ń bẹ̀ inú ibẹ̀ yẹn wùwà nínú igbó tí wọ́n bá máa fi pààyàn tí wọ́n máa yìnbọn mẹ́ for the next 30-40 minutes 1 hour àwọn ọlọ́pàá lè má ti débẹ̀ ọlọ́bẹ̀ ò dá
òun wọnú Nigeria tóbi, most of these places wọ́n ní these facilities of telecommunication, you don't have good roads. Ṣé ní ibi táwọn púpù ìjọ ti lọ ń jà jù, ibi tó yẹ pé àwọn èèyàn wà vulnerable. Àwọn rural areas. Now ṣé àwọn ìjọba ò mọ ibi táwọn bandit yẹn wà? For the past years, tàti ní banditry attack lórílẹ̀-èdè Nàìjíríà, ṣe máa sọ pé àwọn government, because Gumi allege recently by ó ń sọ categorically ni pé àwọn Nigeria government wọ́n mọ gbogbo àwọn bandits yẹn by name, wọ́n mọ location each and every one of them, and if truly ni wọ́n mọ̀ why tí government ò ṣe take step láti lọ terminate gbogbo wọn. And tó bá jẹ́ pé Gumi ń parọ́ ni, kí ló dé tí àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò fi arrest ẹ̀? Ṣé rí ọ̀rọ̀ yìí ó so sí lẹ́nu, ó tún fi yọ̀ sí. Ṣé rí gbogbo àwọn agbésùmọ̀mí yìí wọ́n mọ ibi tí wọ́n wà, àwọn government mọ ibi tí wọ́n wà, but problem ta ní ni wípé àwọn people yìí wọ́n ń gbé pẹ̀lú àwọn èèyàn, wọ́n lo àwọn èèyàn as human shell. Ṣé mọ̀ pé rules of engagement in war, o kò lè sọ pé torí pé o fẹ́ pa 100 bandits tó wà níbì kan kó lọ pa 10-20 civilians mọ́. International community, international war crime will charge you for genocide. In tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣẹ̀dẹ̀ tó wá di pé ní àwọn wọn ò ní fẹ́ pa àwọn innocent people tó wà láàrin wọn. Àwọn èèyàn wà àwọn victim tó ti kidnap àbí. Bẹ́ẹ̀ ni, that is why tẹ́ pé táwọn fẹ́ lọ rescue àwọn victims, the security personnel, they are always extra careful. Kọ́tàbá pẹ́ fẹ́ àgbà àwọn ẹni sílẹ̀ tẹ́tù lọ pa wọ́n. For how long la máa continue láti máa jẹ́ àwọn èèyàn gbé káwọn èèyàn máa san ransom? Today saying pé wọ́n allege pé àwọn Nigeria government gan tún san ransom. How long la máa continue láti máa live lọ bí eléyìí? Ṣé kò sí nǹkan kan tí àwọn government lè ṣe about this thing? Ṣé bó ṣe máa continue lélẹ̀? Ìyẹn kó continue bẹ̀, owó fi sọ yìí pé change begin from you and I. When is the change going to come? When? Sẹ́yìn bá rí ara lé yín kan tó hùwà kan tí ò dáa, ó yẹ jẹ́ nǹkan tó ẹ̀ tó ń gbélé, ó kàn dùn nìkan ọ̀sọ́kọ̀ òru, ó gbé mọ́tò wá tí ò tiẹ̀ pé means of owó tó ní kò tó nǹkan tó ń ṣe. Ẹ̀rọ ọmọ kékeré kan tó ń lo iPhone 17 bí i 3 million 4 million, iṣẹ́ wo ló ṣe, ibo ló ṣe, a ní láti sọ̀rọ̀ jáde. Mélòó àwọn ọlọ́pàá ta ni wọn ò lè ṣe, wọn ò lè ṣe ààbò fún wọn tí ò bá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ̀tẹ́kùn tó fa ara kún wọn nísìn pẹ̀lú àwọn Àgbẹ̀kọ̀yà. Ó ló jẹ́ ká ní semblance of security. Our security men, they have been overstretched. Ìjọba náà ní láti provide some kind of incentive owó wọn láti gbé pẹ́ẹ́lí sí. They must have security insurance pé ṣé tí n bá kú tàbí tí n bá gé lẹ́sẹ̀ nítorí àwọn èèyàn yìí, ṣé ìjọba láti rẹ́dì láti ṣe ọ̀kan fún àwọn mọ̀lẹ́bí mi. Ṣé ní gbogbo wa tá à ń sùn tá à ń ọrùn yìí, àmọ́ṣẹ́ táwọn ọmọ ológun wa ń ṣe. Ṣé ní ká dúpẹ́ pé ọ̀rọ̀ ogun kò sí ní sáìdì ọ̀dọ̀ wa bí báyìí. Àwọn tó wà lókè ọya wọ́n mọ̀ bí pléènì ṣe ń kọjá lórí wọn tí wọ́n ń ju bọ́ǹbù sílẹ̀, wọ́n mọ̀ bọ́n ṣe ń yin ìbọn máwọn èèyàn. Ṣé rí ẹ jẹ́ ká yin àwọn ìjọba wa o. Lọ́nà wo la fẹ́ fi yin àwọn ìjọba nígbà táwọn agbésùmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́? Tẹ́ bá wo réètì. Tẹ́ bá wo the numbers of people tí wọ́n ti pa lọ́dún yìí nìkan, it's more than 5,000 people. Agree wípé ṣé bá ṣe máa continue lẹ́yìn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún yìí ni for goodness sake. a lè máa continue bẹ́ẹ̀, òun náà mo sọ wípé. So what is the way out? What is the way forward? The way out. Because àwọn government wa ní ìsìn báyìí election ni attention wọn wà lé lórí báyìí for now. Oríṣiríṣi àwọn ẹ̀nu wọn ń jí gbé lọ́tún lọ́sì. Fídíò bọ̀bọ̀ kan la rí ní ìjẹta báyìí 100 million naira làwọn bandits yẹn, àwọn bandits yẹn appreciate, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I have a video here on my phone. Táwọn bandits bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣe o, wọ́n gba ransom, ẹwà owó yẹn ṣe pọ̀ lọ nílẹ̀. How long làwọn máa continue kan kidnap, kan sanwó, kan kidnap, kan sanwó, kan kidnap, kan sanwó? Wọ́n empower àwọn bandits yẹn, wọ́n enrich wọn, àwọn bandits máa attack
military camp gbogbo weapon tí wọ́n ní síbẹ̀ pátápátá làwọn bandit yẹn ń kó weapon wọn ń pọ̀ sí on a daily basis. sẹ́ni kì í ṣe ìjọba nìkan àwọn bankers náà wọ́n ní láti help wa. in what way. now òṣòwò tó jáde kó bank tí ò ní serial number àwọn bandit yìí wọ́n nígbà kẹ́ṣe transfer fún wọn wọ́n á ní kẹ́ ẹ lọ gbowó owó tẹ́ ti gbà bank ó yẹ kó lè mark ẹ̀ anywhere tó bá fẹ́ kówó yẹn tó fẹ́ lọ́ọ̀yẹ̀ tó bá lọ sí they can still trace it ó mọ̀ sọ pé change begin from you and I ìjọba ní kò lè ṣe o. ṣé tracker wà ní owó ní tó fi máa trace it. yes any money coming out has the serial number on it. ta ló gbé owó ìwà tó wá ké they can ṣe ní tíjọba àti àwọn agbófinró tó wá fẹ́ ṣiṣẹ́ wọ́n ṣe o. wọ́n máa ṣe wá ìtàn ṣe wá ṣe kí ló ń dìlé wọn. ṣé ẹ̀ rínú àwọn ọmọ ológun tàbí àwọn ọba àwọn emir tó ń gbàbọ̀dé lọ fún àwọn bandit pé kọ́ wá pa àwọn ará. gbogbo wọn gbogbo àwọn tó bá yẹ kí wọ́n fi ọwọ́ òfin gbé. ṣé bí ara àwọn nǹkan tí ara àwọn justice lórílẹ̀-èdè. yes ara àwọn ẹ̀sùn tó fi kan Màlàmí náà nìyẹn wípé wọ́n fún wọn ní orúkọ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ sponsor bandit. but Màlàmí ò jẹ́ kí wọ́n prosecute wọn. ó sọ pé àwọn èèyàn wa náà ni. ló wà nídìí ẹ̀. àwọn èèyàn wa ló wà nídìí ẹ̀. tó bá di wípé wọ́n mú èrè nísìn wọ́n pa á. ó máa yà yín lẹ́nu wípé àwọn ará àdúgbò tó tún sọ́fà àwọn aráàlú tó tún sọ́fà lórí èèyàn wípé eléyìí ló ń jẹ ló ń gbàbòdì fún wa. àwọn aráàlú náà ló máa tún gbé placard wípé enforcement of fundamental human rights kí ló lè tẹ̀sí pa. Ṣebo, the government cannot be so that brutal and kill everybody. They be answerable to United Nations for genocide. Okay. Tẹ́ bá wo ẹ̀tọ́ ẹ̀yọ̀jẹ̀ minister for defence nísìnyí. Yes. When he was the DC, was the head of the armies generally in Nigeria. He gave an Christopher Musa. He gave an order then. You don't spare any bandits. Don't wait for my order before you kill it. Kill them. But some people look for the way out to get him out of it because of their selfish interest. Ṣé ìjọba okun ò lè wó rúru káwa rúru. Tá bá gbọ́, there have been several attempts in the life of the present president. Even from the day he was supposed to be sworn in. The last time we cancel October 1st celebration, it was later láwọn gbọ́ pé some people were not happy. wọ́n fẹ́ plot. wọ́n plot kù láti gba ìjọba. Gbogbo wa la gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀. ọba lè mọ́. Ìjọba máa provide owó, ó máa provide everything. But ṣé àwọn aráàlú ṣe are ready láti fọwọ́ kún ìjọba láti jẹ́ wípé gbogbo wàhálà yìí ò ṣẹlẹ̀. Ṣé rí káyìnra wa ní apá abita wà yìí o. Ìdí tá a fi rí ọ̀rọ̀ agbésùmọ̀mí olè gbogbo ẹ̀ tó kó fi pọ̀ ní àdúgbò tá a wà yìí ní South West ní pé a kì í fi àwọn oníjàǹdùkú a kì í fọwọ́ bò wọ́n o. bó jẹ́ àbúrò yín bó jẹ́ àbúrò tèmi tàbí mọ̀lẹ́bí mi kan ló ń ṣe àwọn àlàmà àwọn fáìlì fún ẹ pé kó má borúkọ mọ̀lẹ́bí wa jẹ́ o yìí pé ọmọ burúkú lẹ́lẹ́ ẹ fún pàdé àwọn kékeré tí ìjọba jẹ́ onípàlẹ̀ tó ń jà gan àwọn òbí yẹn ń sọ fẹ́ pé ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ bọ̀ ṣé ó jẹlẹ̀ ní àwọn agbègbè bíi tí mi ò fẹ́ dárúkọ ṣé ó ṣẹlẹ̀ lókè ọ̀yà ṣé ó ṣẹlẹ̀ ní gúúsù ṣé ó ṣẹlẹ̀ láríwá. If you don't expose crime, there is no way the government can stop it. The moment you condone them, the moment you shield them from justice, people they will see it as a way of life. Ṣé àpótẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn táwọn pè lágbésùmọ̀mí
èèyàn tó da màálù láti Mali, ẹ mọ̀ bí Mali ṣe jìn tó dà wá sẹ́kọ̀ọ́, ẹ mọ̀ thousands of kilometers tó cover. tó wá rówó lọ́fẹ̀ẹ́. ìyàwó wọn kò ta fúra mọ́ báyìí, òun náà ń taṣọ, òun náà ń jókòó. náà yẹ̀kẹ́. Ẹ ṣeun jàre. So ẹ̀yin yẹn wá bọ̀ lẹ́sẹ̀rẹ̀ sí ẹjẹ́ darapọ̀ ní abala rẹ̀ ó sì kẹ́ wá comment kẹ́ máa like kẹ́ sì máa bá pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Amòfin Kehinde Awon. So àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ̀lé gbéra ńlẹ̀. Ẹ ṣeun ẹ kú kalẹ̀. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.